ẹ mọ̀ pé gbogbo oògùn tí mo máa ń ṣe tó ń jẹ́ ni mò ń fún wọn. oògùn tí ń jẹ́lẹ̀ mú bọ́ta ni mi mú bọ́ta kò sí oògùn mi kan tí mo mú bọ́ta tó lè dánwò tó sọ yìí pé lọ́ọ̀bá bẹ́ẹ̀. nígbà táwọn èèyàn wá ń pé bàbá olómi ẹ̀rọ ẹ̀ tí fi mo wá ní túdé tó ṣiṣẹ́ tí wọ́n fi mọ́wọ́ kù lára èèyàn tí ọwọ́ bá sì ti kù lára èèyàn ẹ dákun kí ló tó kù. tí ń jásí pé tọwọ́ bá kù lára èèyàn ọ̀nà ó là. ọ̀nà ó sí ọ̀rí iṣẹ́ ńláńlá gbà ọ̀rí kọ́ńtrátì ńlá gbà ọ̀nà ọ̀rọ̀ jàtà àtúndè tó là lójá tó bá ti fẹ́ kọ́lẹ̀ kọ́ àtúndè bàbá olómi ẹ̀rọ tó là lójá ní ọkọ̀ sí tó la ìlú já lọ́ba ń gbìyànjú lọ́ba ń wá àwọn ajá tá à ń sìn ní abúlé wa káàkiri lọ wá àwọn ajá ẹyọ kan tó jájà bílẹ̀ ni tó jájà bílẹ̀ kì í sáájé òyìnbó mò ń sọ o lọ́wọ́ ẹyọ kan lọ́wọ́ wá awọ ẹkùn díẹ̀ wá fi sí ojú ọlọ wá lọ wá ìwé túdè àtẹgbò túdè wá kó tira wọn tó jẹ́ tòjọ́ wá lọ wá ìwé àwẹ̀dẹ ọ̀fìmọ̀ wá gún kọ páúdà rẹ̀ ọwọ́ àpò mọ́sẹ̀ kò sọ́sẹ̀ tó lè pò mọ́ ọ lè pò mọ́sẹ̀ funfun ọ lè pò mọ́sẹ̀ dúdú ọ lè pò ọwọ́ àkóónú kankan tó bá ti wá fẹ́ wẹ̀ ó wá ní gbólóhùn tó pèsè gbólóhùn rẹ̀ pọ̀ díẹ̀ ṣùgbọ́n màá bá yín pè tó bá ti fẹ́ wẹ̀ ọ wá sọ wípé ní mo ná ìbíní ná ìbíní ná ìbíní. mo ná ìbíní ná ìbíní ná ìbíní. ìbíní alájé. ìbíní alájé. mi ò lájé lọ́wọ́. èmi ò lájé lọ́wọ́. mo ná ìràdà ná ìràdà ná ìràdà. mo ná ìràdà ná ìràdà ná ìràdà. ìràdà ìlú èjìgbà ìlẹ̀kẹ̀. ìràdà ìlú èjìgbàrà ìlẹ̀kẹ̀. mi ò ní èjìgbàrà ìlẹ̀kẹ̀ lọ́rùn. mi ò ní èjìgbàrà ìlẹ̀kẹ̀ lọ́rùn. mo ná ìmá abéròdé fẹ̀. mo ná ìmá abéròdé fẹ̀. tí fún wọn ní ọ̀gbaragada aṣọ. tí fún wọn ní ọ̀gbaragada aṣọ. mi ò láṣọ lọ́rùn. mi ò láṣọ tèmi lọ́rùn. mo wá fẹ́ láṣọ lọ́rùn. mo fẹ́ láṣọ lọ́rùn. mo fẹ́ lówó lọ́wọ́. mo fẹ́ lówó lọ́wọ́. mo fẹ́ léjìgbàrà ìlẹ̀kẹ̀. mo fẹ́ ní èjìgbàrà ìlẹ̀kẹ̀. látòní lọ. látòní lọ. olóòtú bàbá ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ là á máa wẹ ọṣẹ òun. kábíyèsí elédùmarè. tó bá ti wá parí ẹ̀ tán tó pe gbólóhùn sí lẹ́ẹ̀kan náà tó bá ti wá parí ẹ̀ tán tó pe gbólóhùn sí tó gbé inú ilé ọmọ buwẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tó bá wẹ̀ ní Monday ó gbowó títí dijọ́ Sunday ni. kábíyèsí Ọlọ́run pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tó bá tó wá wẹ̀ Monday mi ó tó bẹ̀rẹ̀ sí gbowó títí dijọ́ Sunday mi náà ni. àǹfààní wà fún ọ lè sálẹ̀ ìwẹ́ ọ lè wẹ̀ lọ́sẹ̀ yìí kó dọ̀sẹ̀ mẹ́ta tó tún débẹ̀ gbó bá wù ọ ni lọ lè débẹ̀ tó bá ti wá ṣe tán tó bá ti ń wẹ̀ ọ wàá pa orúkọ ìbílẹ̀ ọ fi ṣe sàárà ọ̀sẹ̀ yẹn ọ pa orúkọ bílẹ̀ ọ lè mórúkọ nǹkan tó bá ti pa ọ lè ha káàkiri àdúgbò. kó má jẹ bẹ́ǹtì ẹ. kó má jẹ bẹ́ǹtì ẹ pẹ̀lú ògo Ọlọ́run ọ sì rí pọ̀ rẹ pẹ́dú ìwọ náà jẹun yóò tún wá sẹ́kù bẹ́ẹ̀ ni gbìyànjú kò dìgbà tí o bá gbìyànjú tó bá lọ ń wá ìtọ́ ìṣẹ̀sófin ìjọba àbófin Ọlọ́run kó tó di pọ̀ ọ̀rọ̀ náà lọ rárá àwọn bàbá tó bí wa wọn ò ṣe irú ẹ̀ rí wọn ò fi kọ́ wa débi tí wọn ò ṣẹ̀ ṣe rí. Ọlọ́run sì gbàdúrà wọn. Ọlọ́run dẹ̀ gbàdúrà wọn at least bàbá mi kọ́lé tó kéré wọn bàbá mi kọ́lé 9 bàbá tó bí bàbá mi ilé tó ṣe ẹ̀kọ́ ń jẹ yóò ṣẹ̀ so 13 so èmi náà ti ń kọ́lé ẹlẹ́ẹ̀kẹjọ lọ́wọ́ kí wọ́n á ló tó kù kò sì sí ilé ilẹ̀kẹ̀ kan nù gbogbo ilé tí mo kọ́ ọ́fíìsì àwọn dùbúlẹ̀tì ni. fún wọn tó bá fẹ́ pè mí o 080 62 44 8080 080 62 44 8080 pẹ̀lú ògo Ọlọ́run àdúrà tèmi tiẹ̀ náà Ọlọ́run ó jẹ́ kó gbà a ò ní wà bákan náà mọ́. àmì bàbá ẹ tún wá sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé àwọn oṣó kan ń bọ̀ lọ́nà. ó sún mọ́ yín fún alóso téèyàn fi rí 50 million naira téèyàn fi rí 100 million yín fún oṣó téèyàn fi kọ́lé. ń bẹ. ó wà oṣó téèyàn fi rọkọ̀ ó wà oṣó téèyàn máa fi gbé èèyàn nú ayé ó wà oṣó tí máa gbé èèyàn tíráfù kúrò lórílẹ̀‐èdè kan lọ bòmíì ó ń bẹ ṣùgbọ́n à ń bọ̀ wá lórí ẹ̀. à ń bọ̀ wá ní bàbá. à ń bọ̀ ní tìbí àdúrà wo gbà o.